bàbá Ìjẹ̀ṣà mà tún ti jáde sọ̀rọ̀ lórí show Bíọ́lá Adébáyọ̀. Eléyìí tó sọ ń bi eléyìí lágbára o. Ọmọ aráyé burú o. Ọmọ aráyé burú, wọn ò fẹ́ni fọ́rọ̀ àforí ẹni nìkan. Bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀, omi ẹkún gbọ̀n mí. Ẹ má ṣe gbára lénìyàn, ọmọ ènìyàn burú, wọ́n burú jejò lọ. Kí ni bàbá Ìjẹ̀ṣà tún sọ tó yàtọ̀ sí tó ti sọ nú orin rẹ̀? Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ìyà ìmọ̀dí àní jẹ o. Ẹ bá ń subscribe sórí YouTube channel yìí. Ẹ jẹ́ ń ṣàlàyé díẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti Princess tó fi gbé dẹ́wọ̀n. Bákan náà, ó sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó torí pé Ìyábọ̀ Òjó jẹ́ kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀. Ọmọ aráyé burú, wọn ò fẹ́ni fọ́rọ̀ àforí ẹni. Ìgbà tí Bíọ́lá Adébáyọ̀ bi bàbá Ìjẹ̀ṣà pé kí ló dẹ̀yìn àti Princess pọ̀, ó ní Ẹ̀gbá lòun wà níjọ́ náà tóun fi rí mẹ́sẹ̀gì látọ̀dọ̀ Princess. Òun ò tíì ka mẹ́sẹ̀gì tán ni kọ́ọ̀ Princess wọlé pé Ọlárewájú máa bọ̀, mo níṣẹ́ fún ọ. Ó ti délẹ̀. Lagos State ti fún mi ní project kan láti ṣiṣẹ́ lórí bí àwọn ènìyàn ṣe ń lo àwọn ọmọ nílòkulò, èyí láti ṣe eré orí ìtàgé lórí ẹ̀. Ó nínú òun ti ẹ̀ dùn, ayọ̀ òun kún. Ẹ máa bá mi ká lọ. Ó ní Princess ó ṣà ń bẹ̀ òun pé kódà kámẹ́rà òun làwọn ò fi yaṣẹ́ náà. Ó ló ń sọ fún Princess pé Princess ń lè ráyè. Bí mo ṣe wà yìí, endorsement 5 ni mo ní lọ́wọ́. Mo ń drive lọ́wọ́ báyìí ni, kódà VI ni mò ń lọ tí mò ń lọ shoot nìkan nínú àwọn ara endorsement tó wà lọ́wọ́ òun. Ó ní ṣe ni Princess lọ bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ pé Ọlárewájú, ó ti mọ bá a ṣe jọ wà náà, dákun wá bá ń ṣiṣẹ́ yìí. Lagos State Government ló fún mi series yìí, yóò dóúnjẹ fún wa. Ó ní báyìí lòún gbà sí lẹ́nu. Bàbá Ìjẹ̀ṣà wá sọ, ó ní bóun ṣe ń lọ ilé rẹ̀ torí òun ò tiẹ̀ mọ̀nà ilé rẹ̀ mọ́. Ó lóun wá dúró níbi Unilag. Òun bẹ̀rẹ̀ sí pe nọ́mbà rẹ̀, kò gbé aago. Òun pè kò pé aago torí òun wà ní àwẹ̀, òun ti ra èso tóun ò fi sínú lọ́wọ́. Òun dúró bíi wákàtí 3 sí 4. Ìgbà tóun ò rí, òun tọ̀nà mọ́tò òun padà, òun fẹ́ máa lọ. Bẹ́ẹ̀ làwọn ọmọ ìta ni wọ́n bẹ̀ wọ́n pé bàbá Ìjẹ̀ṣà, bàbá aláyé. Òun fún ọ ní 20,000 naira. Ẹ máa bá mi ká lọ. Bóun ṣe fún ọ ní 20,000 naira, òun ti ń padà lọ sílé nígbà tí ò ti gba àgbo. Bóun ṣe rìn díẹ̀ ni fóònù òun dún. Ìgbà tóun ò rí fóònù, ó di Princess kọ́ rẹ̀ ló wọlé. Òun gbé, ó ní bàbá Ìjẹ̀ṣà máa bọ̀ ibi báyìí. Ó lóun pé ń lè padà mọ́ Princess. Bẹ́ẹ̀ làwọn ọmọ ìta wá bẹ̀ òun pé bàbá kí ló ń ṣẹlẹ̀. Ó ní ẹni tí mo fẹ́ lọ bá òun ló pè mí yìí. Ọláwọn ọmọ ìta yẹn ní àkóso wàhálà bàbá, ó yẹ wọlé ipò ẹ̀ tọ̀hún padà. Bóun ṣe tọ̀hún padà báyìí, àsìkò òun ò sì má tọ̀hún padà. Àsì bóun ṣe ń lọ, àsínú ẹ̀wọ̀n lòun ń lọ. Àyìn abiyamọ ayé, a ò ní fojú sunkún ọmọ. Ìyà ìmọ̀dí a ò ní jẹ́. Nígbà tó délé Princess, kí ló wá ṣẹlẹ̀? Ó ní nígbà tó ń délé Princess, òun bá àwọn èrò tó pọ̀. Ó lóun wá wò pé àsáwọn tọ́ọ̀gì tí wọ́n lọ àríǹjì lòun bá ń lé Princess. Ẹ máa bá mi ká lọ. Ayé burú, ọmọ ènìyàn ṣòro. Ó lóun wá sọ fún Princess pé ó yá, iṣẹ́ ti yá, kò sí nǹkan kan, jẹ́ kí n lọ change sí costume tí mo máa ń wọ̀. Ó ní Princess ní kò nídìí, kì í ṣe costume la fẹ́ lò, àwọ̀ ọ̀tọ̀ míì ni mo fẹ́ kó gbé wọ̀. Ó lóun wá rí ọmọdébìnrin náà. Ó ní òun wò pé òun bí Princess pé ta mo fẹ́ bá ṣe eré. Ó ní ọmọdébìnrin ni. Ó lóun ò tiẹ̀ dán ọmọ náà mọ̀ torí òun mọ̀ nígbà kan, ṣùgbọ́n òun ò dá mọ̀ mọ́. Ó lọ́mọ náà wọ jálápá báyìí. Òun wá ní jẹ́ ń change costume, script dà. Ó ló ní kò ní ìdí script, tí ò sì mọ bá ṣe máa ń ṣeré tí èèyàn bá fẹ́ bá ọmọdébìnrin ní nǹkan lágídí ni kíní kankan. Ló ní wàhálà lélẹ́yìí o.
ẹ rí i pé nínú fídíò kan aṣọ bàbá Ìjẹ̀ṣà ya, ó ní pé princess sọ fún òun pé a ya aṣọ yìí, lòun ní eléyìí ó le o, tí a bá upload ẹ̀ sí àwọn platform wọn ò yọ ó lóní kò ní ìdí àní upload ẹ̀, a fẹ́ fi gbowó jáde lọ́wọ́ Lagos State Government ni. Ó lóun ní dáná kò sí wàhálà, ó ní aṣọ wọn àwọn fàyà lòfin fi ń bẹ̀bẹ̀ ní wọ́n fi ń sọ ọ̀rọ̀ sóhun lẹ́nu, wọn ò kó script, ibẹ̀ lòun ti ń bẹ̀bẹ̀ pé kí wọ́n jọ bí ìgbà pé àwọn act bí ìgbà pé òun bá ọmọ ní nǹkan papọ̀. Ayé burú. Ẹ wò ó, bí ìgbà pọ́lọ́ mọ̀ fẹ́ fi bàbá Ìjẹ̀ṣà ó fẹ́ fi pamọ́ ni. Ó lẹ́fídẹ́ǹsì tó tún yẹ kóhùn ó lòun kóòtù, lọ́ọ̀yà àwọn tún sọnù. Èyí ẹ́fídẹ́ǹsì kan lára àwọn tọ́ọ̀gì tó ní princess gbà tí wọ́n na òun lẹ́yìn ìgbà tóun bọ́ ọmọ yẹn ṣe rìhásà pé jẹ́ ká ṣe rìhásà ká lè bá gẹ̀ẹ́tì tó rọ́mọ yẹn ò fẹ́ act, àti wọ́n ti fọmọ yẹn set òun up. Ibi táwọn ti ń ṣe rìhásà pé how old are you àti kìnnìkan, àti wọ́n ti ń rìkọ́ọ̀dù ní tí wọ́n mú wálé ẹjọ́, wọ́n mú òtún gbogbo ẹ̀, wọn ò gbọ́. Voice note tí tọ́ọ̀gì kan lára àwọn tọ́ọ̀gì tó nà òun tó sẹ́ǹdì sóhun tóun fọ́wọ́dù sí lọ́ọ̀yà àwọn tó sọnù. Ẹ wo nǹkan kí ẹsẹ̀ ràgbó. Ó ní kìí ṣe pé ìjọba Lagos State kìí ṣe pé wọ́n ṣàìdá o, ṣùgbọ́n àwọn tí wọ́n handle kéèsì náà ó ṣeé ṣe kó jẹ́ wípé ó ti lọ́wọ́ nú. Ó lóun finúwínú òun jẹ́wọ́, ó wá sọ nǹkan kan tẹ́rù ayé fi bà mí. Ẹ̀yin abiyamọ ayé, a ò ní jẹ̀yà ìmọ̀dí. Ó ní kó tóó di pé òun jáde nínú ẹ̀wọ̀n, ǹjẹ́ lẹ́ẹ̀jẹ́ mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ti arrange tí wọ́n ń parọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà ńgbà náà ó bá wọn ṣe ìwà kò tọ́ ni wọ́n ń padà wá bẹ̀bẹ̀ nígbà tó ń wà nínú ẹ̀wọ̀n. Ó ní tó bá jẹ́ pé òun parọ́ kí wọ́n pe wọ́dà, ìyẹn olórí àwọn ẹ̀wọ̀n, kí wọ́n bi léèrè. Ó ní gbogbo wọn pátá ni wọ́n wá ń bẹ̀ wọ́n. Ó lóun wá bi wọ́n léèrè pé kí ni ìdí tẹ́ fi wá ń bẹ̀ mí, ṣe bẹ́ẹ̀ ti ṣe tinú yín? Ó ní gbogbo wọn wá ń jẹ́wọ́. Ó ní ẹ dákun bàbá Ìjẹ̀ṣà, ẹ foríjì wá. Ìlérí tí wọ́n ṣe fún wa ló jẹ́ ká máa jáde ká máa takò yín gbà náà. Ó ní kí ni ìlérí tí wọ́n ṣe fún yín? Wọ́n ṣèlérí fún wa báwọn ó fún wa lówó, wọ́n sì tún ṣèlérí fún wa báwọn ó fi wá sínú eré orí ìtàgé. Ó ní ṣùgbọ́n wọn ò mú ìlérí náà ṣẹ. Bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀, ó ní ǹjẹ́ lẹ́ẹ̀jẹ́ mọ̀ pé Ìyábọ̀ Òjó tó wá dó gbágbágbá pé tí bàbá Ìjẹ̀ṣà bá jáde lẹ́wọ̀n òun ó tún dá padà bẹ̀. Ǹjẹ́ lẹ́ẹ̀jẹ́ mọ̀ yìí pé nígbà kan rí ọmọ rẹ̀ ìyún Priscilla àti Festus òun gan ti fi sẹ́ẹ̀tì òun rí pé bọ́yá òun ó kó ọwọ́. Bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀, ilẹ̀kùn